kọ́lọ̀ máa ṣàánú wa, kọ́lọ̀ ń dábọ̀ kó sì bá wa dáwọ́ ibi dúró pẹ̀lú gbogbo oríṣiríṣi àwọn ìròyìn eléyìí tí à ń gbọ́ pé lágbájá kú tàmẹ̀dò kú. Lóòótọ́ onírúurú àwọn èèyàn ló ń kú, ṣùgbọ́n torí pé àwọn èèyàn kan ló kọjá àwọn kan lọ ló fi dàbí pé bóyá ó ń dàbí àjòjì sí wa. Kọ́lọ̀ ń bá wa dáwọ́ ibi dúró, káburú má ṣẹlẹ̀ sí wa. Àti gbọ́dún ìṣe parí lọ àti January gan ìṣẹ̀lẹ̀ aburú a máa ṣẹlẹ̀ tá a bá ti kó ònú ọdún December tán tá a bọ́ January. Ìṣẹ̀lẹ̀ aburú ò ní ṣẹlẹ̀ sí mi, kò ní ṣẹlẹ̀ sẹ́yìn náà tẹ̀yìn tẹ̀ ń wò wá. Orwell Adémọ́lá, actress àti producer, òṣèré tíátà tó kú, kọ́lọ̀ ń bá wa dẹlẹ̀ rí fún un, kó bá wa mú yèpẹ̀ aburú kò lójú ẹ̀. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà a kú ìfẹ́rakù èèyàn wa náà tó náà lọ ní Lágìlú nílùú Ìbàdàn, Kọ́lá Ọládàpọ̀, Mr. Nice Guy, tó máa ń sábà ka ìròyìn. Òun àti àǹtí Títí náà máa ń sábà ka ìròyìn láàárọ̀ ní Lágìlú FM. Bọ̀dá Kọ́lá, àwọn máa ń pè wọ́n ní Kọ́lá Gbóǹkan. Bọ̀dá Kọ́lá náà ti dágbére fáyé. Kọ́lọ̀ bá wa mú yèpẹ̀ aburú kò wájú tiwọn náà. Ó lágbára. Àwọn tó kàn ló mọ̀, ní dààmú. Ọdún tá a fẹ́ ṣe yìí, ọdún ayọ̀ ni ó jẹ́ fún wa o. Àwọn tí Ọlọ́run sì dé lọ́dọ̀ wọn tí wọ́n ní Ọlọ́run irú kí lélẹ̀, kọ́lọ̀ bá wa sí kíni, kó bá wa rọ̀ wọ́n nínú, kó bá wa tù wọ́n lójú, ká má ra burú mọ́ lágbára tọ́lọ́run o. Ọlálékan Àyìndé Abẹ́rẹ́ ọ̀rọ̀ ló kọ mí o. Ẹgbẹ́ ìpolówó wà báyìí, ẹ̀yin náà dé lọ́dọ̀ wọn. Iṣẹ́ tá a bá ń ṣe, a gbọ́dọ̀ náwọn ètò kọ̀ọ̀kan náà tá a máa ṣe mọ́, tí a sì ní sáré jù, ọmọ ìjà sáré kọjá kádàrá o. Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá lórí àbọ́là, ẹ̀bọ̀ rí ẹ̀bọ̀ fá, ẹ kàn sí wọn, ẹ ṣeun. Àṣeyẹ lálákọ̀ máa ń ṣe pọ̀ ilé, ẹ bá ṣàṣeyẹ lágbára Ọlọ́run bá o, lágbára Ọlọ́run bá. Ifábùkọ́lá, Ifá mi ìgbẹ̀yìn bàbá mi kẹpẹ́. Bẹ́ẹ̀ ni o, Elédùmarè fi àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ sí ewé àtẹ̀gbò, ṣùgbọ́n ó ní àwọn ẹ̀dá kan tẹ́lẹ́dùà fi rán wípé kí wọ́n máa fi tú kí wọ́n sì máa fi ṣiṣẹ́ ìwòsàn. Àdúpẹ́ o, Elédùmarè ó ṣeun, ẹja tó ń da ibú dààmú òjò apá lọ. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ́là ní Èdùmarè ń lò lọ́wọ́lọ́wọ́ láti kojú gbogbo àìsàn àti ìdí ayé gbogbo tó ń da ọmọ ènìyàn láàmú. Àbá ẹ bá mi ká lọ o, sádọ̀rọ̀ Àtàndá olórí àbọ́là, bẹ́sọ̀rọ̀ débẹ̀ dandan yóò dẹ̀rọ̀ o. Gbogbo ayé ló lọ síbẹ̀ o. Irú ìṣòro àìsàn wo ni tiẹ̀? Àìní iṣẹ́ gidi lọ́wọ́, ìpọ́njú, ìkórira, promise and fail, ìjákulẹ̀ lẹ́nu iṣẹ́, kí èèyàn ṣiṣẹ́ kó má lákọjọ. Ogun ni àìrọ́mọbí, àìrọ́kọ tàbí aya rere fẹ́, oyún ìjó tàbí oúnjẹ ojú oorun. Báwo ra rẹ̀ ràn? Fẹ́ẹ̀fì ojú kọjá nkàrí wọ̀. Ìdènà ni ẹnìkan kò lágbára o, àyàfi ọba Èdùmàrè tó ní káwọn ẹ̀dá kan máa fi ewé àtẹ̀gò ṣèwòsàn kó sì rí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ni wọ́n ti dá láyọ̀. Babaláwo Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ́là, ẹ ṣé o. Elédùmarè tó ń tú àṣírí gbogbo ogun fún yín ò ní padà. Ẹ̀yin náà kàn sí wọn. Gbogbo ẹni tí ayé rò pé kò lè rí ọ̀nà àṣeyọrí mọ́. Bóyá ẹ̀yin sì fẹ́ bọ́rí tàbí ẹ fẹ́ bá Ifá ní gbólóhùn, ẹ tún lè ta Ifá lọ́dọ̀ wọn. Ẹ kàn sí wọn nílùú Ọ̀yọ́ Aláàfin. Bus stop tẹ́ ẹ bá ti dé, kí ẹ sọ fún ọlọ́kadà wípé ọ̀dọ̀ bàbá Ifábùkọ́lá Ifá Glory, Àtàndá olórí àbọ́là lẹ́ ń lọ. Wọ́n wà ní ìlú Péjú 1, Sábò Ọ̀yọ́ Aláàfin. Telephone 0803-834-8630 tàbí 0705-288-8104. Ọ̀kàràkàn yìí ná Ifá gbáyé lọ, ìrí òkè gbogbo wa. Nínú òní di o, yọ yẹ wa o, kò ní yẹ ẹ lẹ̀ fún wa, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.